Oúnjẹ tí mo fẹ́ràn jù mi ò dẹ̀ fi ń ṣeré. Èbìrìpò ẹ̀gúsí àti kọ́kọ́rẹ́. Ìjẹ̀bú bẹ̀rẹ̀ láti Ìjẹ̀bú Òde o. Àgọ́ òye Ìjẹ̀bú gbó. Mo kí gbogbo ilé ẹ̀wẹ̀ so orí òtò tàwa ni à ń pè ní a ní ìkáyé ní gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú. Orúkọ tèmi ni ọmọọba Olúwakẹ́mi Adédọjà a ní ìkáyé. Mo kí dédé ẹ̀wọ̀n ẹ̀bà mi àti ẹ̀wọ̀n ìyè mi wà nílé. Mo fọ ẹ̀ka àsán o ẹ̀kú ìjọ mẹ́ta. Ní báyìí àwọn èèwà lórí ètò yìí pẹ̀lú mi. Màá má pè wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Wọ́n á kílé, wọ́n á dẹ̀ dárúkọ wọn. Wọ́n á sọ ìwọ̀n ìdílé rántí jáde tí wọ́n fi pẹ̀lú ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú. Ní báyìí à ń lọ sórí ètò náà. You are welcome. Màá kọ́kọ́ kọjú sí bàbá mi. Double shift ni mò ń gbọ́. Wọ́n á wá kí dédé ilé náà fọ mọ́ káàbọ̀. Orúkọ mi ni Chief Dr. Idowu Salami, the Babalọ́jà of Akilẹ̀ Ìjẹ̀bú. 2. The Aláṣẹ Agẹmọ of Ìjẹ̀bú land. Ọmọ bíbí ìlú Ìmọ̀sán Èmìwà ní ìlú Alágẹmọ gangan ní agboolé Salami ní agboolé mi ní Òkè Ìjàgbórí ní ìlú Ìmọ̀sán. Ẹ ṣé ma. Ẹ káàbọ̀ sáàyẹn. Ẹ lẹ́ ma. Ẹ ṣé o bá mi. Yes Torí ma. àtúgbé yín dìde. Bẹ́ẹ̀ni. A lè gbé yín dìde gẹ́gẹ́ bí bàbá ẹ̀ You are welcome. Yes ma. Ọlọ́run àbáwá ṣọ́ ẹ̀mí. Àmín ma. Ibà mi wà ní ẹ̀gbẹ́ ọ̀hún. Màá fẹ́ kẹ́ kí dédé ilé kẹ́ sọ orúkọ wọn. Ìdílé rẹ̀ ti jáde. Kẹ́ fi pẹ̀lú ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú lóde. Mo kí dédé ẹ̀mọ Ìjẹ̀bú pátápátá nílé lóko náàjò ẹ̀wọ̀n iye mi ẹ̀wọ̀n ẹ̀bà mi ẹ̀wọ̀n ẹ̀gbọ́n mi àǹtí mi àbúrò mi. Orúkọ mi olóyè Wahab Samsudeen Adétáyọ̀ tí gbogbo ayé ń pè ní ìgbẹ́ òléegun ẹni tẹ̀mọ́lá àtìró. Èmi ni pòósà baálẹ̀ tìlú Ìmọ̀sán nílùú Alágẹmọ. Mo jáde ní agboolé Wahab Adéyẹmí láti ìlú Ìmọ̀sán. Ẹ káàbọ̀ bàbá. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé sà ohun òní parẹ́ mọ́ yín lẹ́nu. Àwọn bàbá mi tí wọ́n wà ní ẹgbẹ́ òsì níbí àwọn náà máa fẹ́ kí ẹ kí gbogbo ilé kẹ́ sọ orúkọ yín fún wọn àti ilé ibi tẹ́ ti gbé jáde ní Akilẹ̀ Ìjẹ̀bú. Ẹ kúrọ̀lẹ́ o gbogbo ọmọ Ìjẹ̀bú nílé lókè lájò. Orúkọ mi ni ọ̀gbẹ́ni Akeem Quadri. Ìdílé bàbá mi à ń pè wọ́n ní Agbètù Adífá Olókòwò. Agbètù Adífá Olókòwò. Ní ìdílé bàbá mi. Ìdílé ìyá bàbá mi àwọn Òdúlàjà Ajángójú. Bẹ́ẹ̀ni. Tá bá lọ sí ìdílé ìyá mi bàbá ẹ̀ ó jẹ́ ọmọ Ẹ̀bọ̀. Ẹ káàbọ̀ sórí ètò sá. And furthermore ìyá ẹ̀ ó wá láti ìlú kan tá à ń pè ní Ìgbàgà eré Ìjẹ̀bú-Mùṣín lọ́rọ̀ kan. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé bàbá. Ẹ kú òun. Máa padà sórí bàbá mi double shift lèmi mọ̀ tí wọ́n ń pè wọ́n. Èmi ni mo ṣe ń gbọ́ orúkọ yín. Bàbá ẹ pẹ́ fún wa. Mo ń gbọ́ orúkọ yín. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àmọ̀ yín lẹ́yìn. Double shift ǹjẹ́ ẹ tiẹ̀ lè fọmọ́lẹ̀ sí fún wa gẹ́gẹ́ bí ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú torí mo mọ̀ pé ọmọ bíbélì Akilẹ̀ Ìjẹ̀bú ẹ̀yin àgbààgbà ńlá mẹ́ta àti ìjókòó. Bàbá ẹ lè sọ́nà sí ìmọ́lẹ̀ fún wa fún àwọn ọmọ yín káàkiri àgbáńlá ayé tí wọ́n fẹ́ gbọ́ tí wọ́n sì fẹ́ mọ̀ ní pé àwọn wo ló ń pè ní Ìjẹ̀bú lọ. Ẹ ṣé púpọ̀ olóòtú. Ṣé rí Ìjẹ̀bú tóbi gan púpọ̀. Tí ò bá jẹ́ ayé ìjọba òde ìwòye àwa Ìjẹ̀bú àwa aládé Kòròdú Tadé Ẹ̀pẹ́ Ìṣàgámù gbogbo ibi tí mo dárúkọ yẹn Lẹ́kì gbogbo ilẹ̀ tó wà Lẹ́kì yẹn Ìjẹ̀bú lónìí tó jẹ́ pé bàbá wa
Àwùjalẹ̀ ló ń kọ́ńtrólù gbogbo ọ̀hún láyé ìjọ ọ̀hún dìsí náà pàápàá wọ́n sì ń kọ́ńtrólù ẹ̀ torí pé àwọn ìjọba ló kàn pín ìlú sí wẹ́wẹ́ tó ń pín mọ́ Èkó gbogbo àwọn ọba tó wà lọ́nà ọ̀hún yẹn tí wọ́n bá fẹ́ joyè tó bá tẹ̀ jẹ́ Lagos State ló máa fi wọ́n joyè wọ́n máa kọ́kọ́ wá sí ọ̀dọ̀ bàbá wa Àwùjalẹ̀ tó máa wá gba blessing lọ́wọ́ ẹ̀ kí wọ́n tó padà sílùú Èkó di ọjọ́ òní wọ́n sì Ìjẹ̀bú sì control gbogbo Kòròdú Ẹ̀pẹ́ àti Ìṣàgámù ní òde Ìbẹ̀jú Lẹ́kì Ìjẹ̀bú ló ń control ẹ̀ bàbá wa ló ń control wọn. mo fẹ́ sáré dé ọ̀dọ̀ bàbá mi tí wọ́n pè ní kòsà abẹ́yìnkọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ yín torí nígbà táwa kéré díẹ̀ wọ́n bá dárúkọ Ìmọ̀sàn ilẹ̀ máa ń bà wá pé wípé Ìmọ̀sàn ṣáà ní ìlú Agẹmọ ìyẹn ló máa ń jẹ́ kẹ́rù bá wa gbé ṣùgbọ́n nísìnyí nígbà tẹ́ sọ pé ẹ̀yin ni baálẹ̀ Ìmọ̀sàn àbí bẹ́ẹ̀ kọ́ sá. bẹ́ẹ̀ ni olóòtú. ẹ ṣe bàbá jẹ́ ẹ lè tàn mọ́lẹ̀ sí fún wa torí àwa náà bá ṣe kéré mọ́ yìí náà a kàn ń gbọ́ tó bá ní ká sórí kí wàá ní àwa lọ́mọ Alágẹmọ 16 ọmọ Bántà ọmọ Ìmàlẹ̀ àwọn ìyẹn ní ti Kòròdú bàbá ń kira wa aláwọ̀ ọmọ Bántà bàbá ẹjọ́ jẹ́ ẹ lè ṣàlàyé fún àwọn wo ni Agẹmọ mi ní kẹtù di òòṣà lójú. ńṣe ni Agẹmọ jẹ́ òrìṣà pàtàkì ní gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú ṣe mọ̀ pé wọ́n ń ṣẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ bí Ẹ̀yọ̀ ṣe jẹ́ pàtàkì lẹ́kọ̀ọ́ but Agẹmọ yìí òun ni òrìṣà gbòógì tó jẹ́ ti Akilẹ̀ Ìjẹ̀bú tí kò sí ohun tí gbogbo èèyàn béèrè pẹ̀lú inú kan tí kò ní ṣe. ẹ ṣe púpọ̀ sá mo fẹ́ wá sí ọ̀dọ̀ bàbá mi bí torí nígbà tí wọ́n introduce ara wọn lẹ́ẹ̀kan wọ́n fi ń yé ẹni fọ láti Ìjẹ̀bú òṣèré ti wá abéèṣíwà ìyá mi nìyẹn o. ìyá ni bí ìyá àyàn bá ti wọ́n ní èèyàn kí nílé bàbá kó má ní ti ìyá ẹ foríjì mi sá nígbà tó jẹ́ ìdílé ìyá yín ní Ìjẹ̀bú Mùṣín jẹ́ ẹ lè ṣàlàyé fún wa torí a gbọ́ nínú ìtàn pé àti Ìjẹ̀bú Mùṣín ní Ẹ̀yọ̀ ló ti lọ kí wọ́n lẹ́kọ̀ọ́ báwo ni ẹ lè ṣàlàyé díẹ̀ kẹ́kọ̀ọ́ tó mọ́lẹ̀ sí díẹ̀ kékeré. ṣe ní eré àyè wọ́n pẹ̀lú kan ní Kìṣí lẹ́yìn tó wà ní axis Ìjẹ̀fun Ìgbàwá àwọn náà ní Ẹ̀yọ̀ ọmọ ọba Ìjẹ̀bú kan tá à ń pè ní Erelú Kútì ó fẹ́ ṣe ọdún ó dẹ̀ láti ṣe ritual wọ́n ní ìjà àwọn Ẹ̀yọ̀ wọ́n ṣe ìyọ̀ǹda àwọn Ẹ̀yọ̀ yẹn wọ́n ṣe lọ sí Èkó. That was the origin of Ẹ̀yọ̀. Okay. But their foundation is from Ìjẹ̀bú Mùṣín. No, Kìṣí, that Kìṣí is somewhere Around Mùṣín. around Odùgbò local government. Around Odùgbò very near Ìjẹ̀fun. Axis yẹn Kìṣí yẹn wà. Ẹ ṣé sá. Mo fẹ́ padà sí ọ̀dọ̀ bàbá mi Double Chief ẹ foríjì mi torí Double Chief. Yes, popular name. Yes. Ẹ jọ̀ọ́ sá ìlú Akilẹ̀ Ìjẹ̀bú à ń gbọ́ táwọn kan sọ pé Rẹ́mọ torí nǹkan táwa gbọ́njú mọ̀ ní Ìjẹ̀bú Rẹ́mọ a dẹ̀ tún wá ń padà gbọ́ báyìí táwọn sọ pé Rẹ́mọ wọn dẹ̀ fẹ́ lo Ìjẹ̀bú mọ́mọ́ ẹ jọ̀ọ́ sá ṣé Ìjẹ̀bú sì jẹ́ ẹyọ kan Akilẹ̀ Ìjẹ̀bú pátápátá wọ́n sì jẹ́ ẹyọ kan. gbogbo Akilẹ̀ Ìjẹ̀bú ẹyọ kan ni Rẹ́mọ Ìjẹ̀bú náà ni wọ́n mo sọ lẹ́ẹ̀kan mo ní láti Kòròdú Ìjẹ̀bú Kòròdú ìlú Kòròdú Ìjẹ̀bú ni wọ́n ẹ̀ẹ́dẹ̀wò Kòròdú sí Ìṣàgámù ní àbàyè ni wọ́n súnmọ́ra gan ẹ̀tún àwò sí Lẹ́kì bọ́ ṣe jìnnà tó ilẹ̀ Ìjẹ̀bú so Rẹ́mọ Ìjẹ̀bú ni wọ́n gbogbo àwọn èèyàn ìgbà tó wà lẹ́kọ̀ọ́ tàbá wà lẹ́kọ̀ọ́ á sọ pé àwọn ọmọ Rẹ́mọ tó bá lọlé wá sọ pé àwọn lọ sí Ìjẹ̀bú wọ́n tẹ́ni dárúkọ Rẹ́mọ mo sì rí bàbá kan léni nísìn
tá à ń sọ̀rọ̀ pé Ìjẹ̀bú Rẹ́mọ ó ní Ìjẹ̀bú Rẹ́mọ lòun ò kì í ṣe Rẹ́mọ nìkan ó lọ́mọ Ìṣàrà lòun ó ní ìgbà tó ń wálé Ìjẹ̀bú Rẹ́mọ ní àwọn nǹkan kan tó ṣe rí tí púpọ̀ àwọn èèyàn wa wọn ò fẹ́ ṣe ọmọ ọ̀gá ni wọ́n fẹ́ jẹ́ ìyẹn ló ń sọ wọn sí tán sọ pé tí Rẹ́mọ pápá fi sọ pé àwọn ò kì í ṣe Ìjẹ̀bú mọ́. Mo dẹ̀ Ọlọ́run kó ṣàánú fún bàbá wa Àkárìgbò tó wà bẹ́ẹ̀ lé ní olótìtọ́ èèyàn ni ó mọ̀ pé Ìjẹ̀bú Rẹ́mọ làwọn ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn èèyàn ẹ̀ lẹ́yìn wọ́n sọ pé Rẹ́mọ àdàkíṣe Ìjẹ̀bú òun sì gbà pé Ìjẹ̀bú Rẹ́mọ làwọn torí òun pẹ̀lú bàbá wa Kábíyèsí Àwùjalẹ̀ wọ́n close ó sì gbà pé Ìjẹ̀bú Rẹ́mọ làwọn so Rẹ́mọ Ìjẹ̀bú ni wọ́n Ìjẹ̀bú wọn kọ́ tó dá dúró ṣe bí Ìjẹ̀bú kọ́ ṣe bí Ìjẹ̀bú-Òde náà ni gbogbo wọn ń lò kọ́ tó dá dúró so tí èèyàn bá téèyàn bá ṣe freedom lọ́dọ̀ ọ̀gá kò gbọ́dọ̀ gbàgbé orísun kò gbọ́dọ̀ gbàgbé orísun ẹ̀sọ́ kò gbọ́dọ̀ gbàgbé orísun Ìjẹ̀bú ni gbogbo wa lọ́hùn. Very our politicians ṣe every constitution Nigeria láti 1955 or whatever constitution Nigeria at the end of the command include states and local government. That's how it has been. Before now, and before now was because one of their airlines, barrister, something was a barrister. Now, Shogbeson. Okay. He now pẹ̀lú constitutional draft committee. So ìgbà tó máa submit draft in 1979 thereabout in National Assembly ló delete Rẹ́mọ. Oh no, ló delete Ìjẹ̀bú from their remnant. Don't remain as Rẹ́mọ. Ṣé o pé nǹkan mìíràn bá ti ṣe ìfẹ́ tó ṣàlẹ́ yẹn? But Ìjẹ̀bú Rẹ́mọ láti ẹ̀ka ṣe ìbámu láti Ìṣàrà Ìjẹ̀bú náà ni wọ́n. Ìjẹ̀bú. Mo fẹ́ padà sọ́dọ̀ bàbá mi sá afẹ́kẹ́ tòmọ́lẹ̀ díẹ̀ sí fún wa nípa ọ̀rọ̀ ẹgbẹ́ tá à ń ṣe ní Ìjẹ̀bú lákìlẹ̀ Ìjẹ̀bú. À ń rí i pé Ìgbò tó fẹ́ Ìjẹ̀bú òun náà ṣẹgbẹ́ ẹ jọ ṣé marriage by I don't know pé bóyá ó ní right sí ilẹ̀ Ìjẹ̀bú through marriage gẹ́gẹ́ bíi tí Yorùbá ń sìn àbí Áfíríkà tó bá fẹ́ òyìnbó pé ó di indigene ó di citizen wọn through marriage nìyẹn mo fẹ́ kẹ́kẹ́ tó mọ́lẹ̀ díẹ̀ sí fún wa sá. Olótù ṣe nípa rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn nǹkan tó dáa ni òun gan ló fa gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú papọ̀ tí àwọn tó wà lókèrè tó ń wálé bó tẹ̀ jẹ́ ẹ̀kan lọ́dún tó ń wálé bẹ́ẹ̀ ni tàfi tó fi wá ń ṣe ọdún ojúde ọba bí ṣíṣe ọdún iléyá nípa ìtẹ́ béèrè pé nísìnyìngbà tí rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn bẹ̀rẹ̀ pé Yíbò tó fẹ́ ọmọ wa òun náà ṣe ẹgbẹ́ ìyá mi tí ewé bá ti pẹ́ nínú ọṣẹ tó máa dọṣẹ ni kówé náà jẹ́ ti jókòó yìí bó ṣe rí nìyẹn ẹ ti sọ lẹ́ẹ̀kan nígbà tí àwa náà lọ ta pẹ́ ní Òkè Ọya adi citizen bó ṣe rí nìyẹn ìyá mi rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn wá jẹ́ kí Ìjẹ̀bú kó máa dùn kó máa gbèrú sí bẹ́ẹ̀ dé Canada nísìnyí.